tó kú. Tẹ ó ṣe òfin dágbére fáyé. Ọlọ́run má ṣe ìlọ́dún kan tó kú. Tẹ ó òfin dágbére fáyé. Ọlọ́run má ṣe ìlọ́dún kan tó kú. Tẹ ó òfin dágbére fáyé. Bàbá Adámọ̀tá ní bẹ́ẹ̀ni kan bá rájọ kan lọ́rùn mi yóò lé èjìlé lọ́ra. Wọ́n ní bàtà lẹ́sẹ̀ mi èjìlé lọ́ra. Bọ́lá kan dín mi èjìlé lọ́ra. Gbogbo nǹkan èjìlé ni kódà toothpaste mo fi ń fọ yí èjìlé lọ́ra. Pátá tí mo wọ̀ èjìlé lọ́ra. Ọ̀dàwíà èjìlé fìlà èjìlé. Èjìlé náà ń gbogbo ẹ̀. Kódà kò sẹ́nu bí àgbèjìlé ń dẹ́rí ẹ máa wí. A máa tẹ̀lé jìdé yìí lọ. Eléyìí ibi ọ̀dà ni kò wá. Ọlọ́run má ṣe ìlọ́dún kan tó kù. Welcome to this channel. This is Aloe TV, your home of entertainment and education. Kindly click on the subscribe button and turn on the notification bell to get notified whenever we drop a new content like musical videos, short dramas, gist, movies and many more. الرحمن الرحيم يا واحدا جل عن قدر وعن عدد يا واحدا جل عن قدر وعن عدد أشكو إليك ولا أشكو إلى أحد أشكو إليك ولا أشكو إلى أحد يا كاشف الضر والبلوى مع نقم يا كاشف الضر والبلوى مع نقم يا مالك الفضل والخيرات يا سندي يا مالك يا سندي يا فارج الهم فارج ما بليت به. يا فارج الهم فارج ما بليت به وما سواك بهذا الهم يا فردي. وما سواك بهذا الهم يا فردي Ọlọ́run dákun má tán náà tí a dákun má tán tí ìbànújẹ́ tó mọ̀ sọ́lá tó kéde lẹ̀ ọ̀lẹ́ ni wá ìwọ̀ lálágbára. Ọlọ́run dákun má tán lọ́dún sàtì àdákun má tán tí ìbànújẹ́ sí ìlú Ògbómọ̀ṣọ́ tó kéde lẹ̀ ọ̀lẹ́ ni wá ìwọ̀ lálágbára. Ìjòkèjò Tó bá gbọ́ pọ́lọ̀ mi, ó ní dandan. ó ti gbọ́jọ́ ogún. Òkúrò wà látòkéde lẹ̀ Ìgbé ẹ̀kún kó sọ nílé wọn. Ọlọ́run dákun má tán lọ́dọ̀ wọn. Sàtì àdákun má tán tí ìbànújẹ́ sí ìlú Ògbómọ̀ṣọ́ tó kéde lẹ̀ ọ̀lẹ́ ni wá ìwọ̀ lálágbára. àdìlé ayé Làbá sọ́mọ́ níbẹ̀. ó ní dandan. Ayé la ó fi sí. àdìlé ayé Làbálẹ̀ níbẹ̀. ó ní dandan. A ó fi sáyé lọ. Òkúrò wà tí ò bá padà. Ó di dandan kó fi wá sáyé lọ. Ọlọ́run dákun má tán lọ́dọ̀ wọn. Sàtì àdákun má tán tí ìbànújẹ́ sí ìlú Ògbómọ̀ṣọ́ tó kéde lẹ̀ ọ̀lẹ́ ni wá ìwọ̀ lálágbára. Bàbá tí ìyá dà Oríṣi mẹ́ta. àwọn ọ̀tá mi Táyé wá ti ta. wọ́n lọ ń gbé bọ̀. Oríta mẹ́ta. Orí olùsì
ìbànújẹ́ sí ìlú Ògbómọ̀ṣọ́ látòkè délẹ̀. Ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Kò sí wàásù kankan mọ́ lónìí. Àti gbọ́rọ̀ ọlọ́gbọ́dọ̀ àwọn afọ àwọn. Èyí tó kù ni tẹ́lẹ̀ kan ṣe rábà náà ká máa lọ ní ká lọ jẹ sàárì. Mo kí gbogbo àwọn afọ àwa tí wọ́n ti kọ́ wa lẹ́kọ̀ọ́ láàyè. Alákọ̀ọ́kọ́ mo kí gbogbo káńsù ìmáàmù àgbà l'Ógbómọ̀ṣọ́, gbogbo ẹ̀yin mọ́gàjí mo kí yín. Mo kí afọ àwa Safirul Ulama, mo kí Khadimul Islam, mo kí arọ́wàsí àgbà. Mo kí Kanzul Ulama, mo sì kí Amirul Wa'idin tí wọ́n ń darí ètò yìí. Ọlọ́run kó má ṣe wà mí ṣe dáadáa fún kálukú. Ọlọ́run jẹ́ aláṣẹ bọ́ ẹ̀. Mo kí ìmáàmù Èjìdé, mo kí púpọ̀. Ẹ kú fọ́mọnìyàn ṣe, Ọlọ́run ní jẹ́ máa padà sí i. Mo kí ìmáàmù Ìkòyí ilé, mo kí Ọlọ́run bá mi dúró tì í. Mo kí alága ara tì bí, mo kí gbogbo onígbà mọ́mọ́ náà fà, Ọlọ́run bá wa ṣe dáadáa fún mi. Mo kí gbogbo ẹ̀yin àfọ́ àwa láti Ìlọrin. Bàbá wa Fadilatu Sheikh Abdulrazak Adama Tani. Mo kí púpọ̀. Wáàsí tí ó tó wa débi ipá àtúngbọ̀dọ̀ sọ̀rọ̀ míì mọ́. Wá bá sọ lé abẹ́káyé gbàgbé tẹ wínú ìtẹ́ ẹ̀sìn wíì náà lábí a máa mú lọ lé. Ọlọ́run kó bá wa dúró tì í. Ẹ̀kọ́ wa ń gbé púpọ̀ lálẹ́ yìí. Ọlọ́run kó bá wa ṣe dáadáa fún wa. Ẹ ní máa padà sí ibú láéláé. Lójú ẹ̀mí yín Ọlọ́run ti ní kí àwọn ọmọ yín máa ṣe dáadáa. Àìní ṣe dáadáa wọn bọ́lọ̀ máa fi ṣàdánwò fún wa. Pẹ̀lẹ́ ìlà àtúbọ̀tán yín Ọlọ́run jẹ́ ó dáa. Nínú ẹni tí ọba wa Khalifa máa kóòtù ní gbogbo ìgbà òun lẹ́wà. Wọ́n ní lásìkò báyìí bàbá wa Ádámù Tání wọ́n wí báyìí wọ́n wí báyìí wọ́n wí báyìí. Wọ́n sì máa ń ròyìn bí wàásí ṣe ṣe àwọn láǹfààní tó. Ọba jẹ́ bá mi náà ni bí wọ́n ti máa ròyìn náà nù. Ọlọ́run ní jẹ́ máa padà sí ibú láéláé. Mo kí ọba wa Fadilatu Dr. Mustapha Soro, mo kí púpọ̀. Ọlọ́run kó bá wa dúró tì yín o. Ẹ kú ìfẹ́. Ọlọ́run kó má ṣe bá wa nífẹ̀ẹ́ yín náà. Mo kí bàbá wa Òkútagídí, mo kí yín pọ̀ gan o. Ọlọ́run kó bá wa ṣe dáadáa fún yín. Ilé yín ilé ńlá ni, ilé àlùbáríkà ni, ilé ìmọ̀ ni, ilé àfáà ni. Lánàá lónìí tó bá dọ̀la Ọlọ́run ò ní palẹ̀ náà rẹ̀. Ọlọ́run ò ní sọ ní ilé àìmọ̀ kan. La ilaha illallah. Mo kí àwọn àna wa tí wọ́n ti dìde. Dr. Abubakar Sọláàtì, mo kí wọn púpọ̀. Ọlọ́run kó bá wa san àwọn náà lẹ́san. Àna wa ni wọ́n, a sì gbọ́dọ̀ jà, àna ò gbọ́dọ̀ bá ara wọn jà. Ó sì dùn mí pé wọ́n ti lọ torí mo fẹ́ rán wọn sí Nakibul Ashraf. Ó ṣe útúbà kan tó ṣe díẹ̀. Ẹ̀kọ́ tí ń bẹ ní útúbà yẹn sì wúlò fáwọn èèyàn pọ̀. Ọlọ́run jẹ́ kó túbọ̀ wúlò fún wọn sí. Ibi tí ó wá bá Nakibul Ashraf lẹ́mí ń bẹ̀, wọ́n rán àfáà wa Abubakar Sọláàtì sí wọn kí wọ́n má bínú. Lọ́rọ̀ àgbọ̀dọ̀ bára wa jà. Àwa a fún wọn lọ́mọ l'Ógbómọ̀ṣọ́. Àwọn náà sì ṣe dáadáa fún wa láti Ìlọrin. A sì gbọ́dọ̀ bára wa jà láíláí. Ọlọ́run kó má ṣe àdúró tì wá. Mo tún gbọ́ ẹ̀yin àfáà wa púpọ̀. Ọlọ́run kó bá wa ṣe dáadáa fún wa. Mo kí àwa jàmáà lápapọ̀. Barista Ọ̀wọ́adé, mo kí àwọn náà. Wọ́n wá kí Barista Idris Alao. Safirul Ulama gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́, mo kí wọ́n yín tẹ́ ẹ ṣe wá sí fún ambélálẹ̀ yìí. Àtàwọn àfáà wa tí wọ́n ka mọ́ dìrù, mo kí ẹ̀yin náà púpọ̀. Wọ́n náà kó má ṣe bá wa san ilẹ̀ san dáadáa. La ilaha illallah. Mo kí Barista Ridwanullah Ọlágbójú, mo kí àwọn náà púpọ̀. Wọ́n náà kó má ṣe bá wa dúró tì wọ́n. Mo kí gbogbo ẹ̀yin èèyàn ńláńlá tẹ̀ ń bẹ́ẹ̀ yẹn, mo kí yín o. Bàbá wa
Alhaji Ibrahim Murtado oníbúrẹ́dì mo kí yín bọ̀, mo kí oníbọ̀sánlá, mo kí bàbá wa ẹnjìníà Dayo Lawal, mo kí yín púpọ̀, Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Àmín. Mo kí Alhaji Abdulrauf Abdulsalam Lutonia, mo kí yín. Mo kí Alhaji wa Abdulrazak Alágúnmu, mo kí ẹ̀yin náà, mo kí Ontapa, mo kí gbogbo alápapọ̀, mo kí ẹlẹ́mọ̀ṣọ́ bàbá ńlọ́mọ̀, mo kí yín. Àwọn tó jù mí tó díẹ̀ nìyẹn o. Mo kí gbogbo ẹ̀yin ìyá wa, mo kí àwọn ìyá wa nínú ilé o, Alhaja Sekina Èjìdé, Alhaja Farida Èjìdé, mo kí olórí ẹlẹ́mọ̀ṣọ́ bàbá ńlọ́mọ̀ àti gbogbo ìyá wa tẹ̀ ń bẹ́ẹ̀. Mo kí akéwèjẹ mùsùlùmí gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́, mo kí Aríwájòyè, mo kí Alhaji wa Ibrahim Àjàgbé Toske, mo kí gbogbo yín pápá, mo kí Alhaji Garba, gbogbo yín mo kí o, mo kí gbogbo àwa jàmọ́ ìsbọ̀n lápapọ̀. Ìsìnbọnú wàrà fánà lákàlàkà dìkìrọ̀kà wàrà fánà. Lẹ́yìn náà, mo wá kí oní nǹkan òní tí wọ́n pè ní. Arúgbó náà jọ wà ń bẹ̀. Sọ pé máa ń yẹ fún alẹ́ lákàyọ̀rọ̀ láyọ̀ ọ̀dàmújà wá síyàwó. máa ń yẹ fún alẹ́ lákàyọ̀rọ̀ láyọ̀ ọ̀dàmújà wá síyàwó. láyé bẹ́ abúlé kàìrò báyìí náà láàyè wá náà sí. láyé bẹ́ abúlé ọ̀rọ̀ fún báyìí náà láàyè wá náà sí. Bàbá Al-Khalifa pẹ̀lú òkú ọlọ́run ẹ̀ ní máa padà sí. máa yẹ fún alólùkọ́ ìrọ̀lá yóò dáńjà wá síyàwó. Kéèyàn bá ṣe dáadáa tó bá jẹ́ torí ọlọ́run lèèyàn fi ṣe o, kéèyàn gbàgbé ẹ̀ ọlọ́run ò ní ra ìsan láre. máa yẹ fún alólùkọ́ ìrọ̀lá yóò dáńjà wá síyàwó. Ọkàn wa sì balẹ̀ pé gbogbo ń tẹ̀ ń ṣe ẹ̀ torí nǹkan ní ìṣẹ́jú ọlọ́run lọ torí bí ẹ̀ ń retí kéèyàn kí yín bẹ́ẹ̀ ṣeun. máa yẹ fún alólùkọ́ ìrọ̀lá yóò dáńjà wá síyàwó. Ṣé ká má tara wa gbogbo ẹni tó bá gbé sí ọlọ́run dání láyé tí ò bá rẹ́ni kún lọ́wọ́ kò ní rí ṣẹ́jẹ́. لا يذهب العرف بين الله والناس. Kò sábà bí ọlọ́run kan tí ò rẹ́ni kún lọ́wọ́ o. Kò sí nínú gbogbo kéwú tí bàbá Adámọ̀tá ní kọ́ wa wọ́n ò tí ì júwe ànábì ọlọ́run kan rí. Kọ́ wá sọ pé kò rẹ́ni kún lọ́wọ́ náà lòun nìkan náà ló dájẹ́ ṣe. Kò sí. لا يذهب العرف بين الله والناس. Bẹ́ẹ̀ bá sọ pé aṣọ ara wa dẹrú ilé olówó tọ́wọ́ ṣe pé irú Àlájì Èjìdé yìí làwọn aṣọ ara wa dẹrú lọ́dún ẹ̀. Ó pé wa ẹ̀yin náà máa ṣe ẹrú mi náà ti ń ṣe o. ما يفعل الخير لا يعدم جوازيه. Ọlọ́run fi Abubakar kún ànábì lọ́wọ́, ó fi Usmanu kún lọ́wọ́, ó fi gbogbo àwọn sàábẹ́ tí wọ́n lówó kún lọ́wọ́, ó fi ìyàwó rẹ̀ Àdíjà ó fi kún lọ́wọ́. Gbogbo àwọn èèyàn náà àfi tó o bá sọ bá nàbì ìṣẹ́rú lọ́dọ̀ ọmọ lọ́sọ̀ bá wà náà ìṣẹ́rú lọ́dọ̀ Èjìdé. ما يفعل الخير لا يعدم جوازيه. Ọwọ́ àtirú olówó tó ní owó tí owó rẹ̀ láàánú báyìí tó sì ní owó yẹn tó sọ fẹ́sì ọlọ́run láàbì ṣe. Náà wí ìkọlà bàbá wí Èjìdé káre àlùjẹ́ńdà lẹ̀sìn ẹ̀yìn lágbára. لا يذهب العرف بين الله والناس. Bàbá Adámọ̀tá ní dúdúrú Àlájì Èjìdé ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ ẹlòmíì náà dúró. Báyìí lè Èjìdé dúró sí èmi náà wà ń bẹ̀. Níbo ló dúró sí èmi náà wà ń bẹ̀. Nílẹ̀ yìí àti nílẹ̀ ibòmíì ó ti rí nù. لا يذهب العرف بين الله والناس. Pẹ̀lú ògbóló Àlájì Èjìdé ẹ̀ ní mú àpadà sí ibú lẹ́yìn. آمين. Sọ pé bàbá Àlífà ẹ ṣeun. ẹ ṣeun. Ájì Mọ̀nsúrù ẹ ṣeun. ẹ ṣeun. Bàbá ò ní ìyálà ìmoore. Bàbá Khalifa ẹ ṣeun. Hájì Mansuru ẹ ṣeun. Àwa ènìyàn láì mọ̀ọ́rẹ́.
sọ̀rọ̀ kan ọ̀rọ̀ sọkúsọ lẹ́nu ẹ̀ ọlọ́jọ́ dá bá rí fà. Àmín. ó ní ṣe bó ti sọ pé òun lọ Alhaji Masuru ló ní ọmọ lọ Èjìdé ló ní ọmọ lọ rárá bébí èèyàn ni wọn náà ẹ̀jẹ̀ ló sì rán ọ̀nù bẹ́ẹ̀ni ẹ̀ nǹkan ẹgbẹ́ sí èdè kan táwọn òpin àbá àbáṣe lè já àlérí mi ṣe. Bàbá Khalifa ẹ ṣé o. Ayakumullah. bá a bá ṣe yí a máa rí mi ṣe àlébàdé wa ń sọ fún mi pé ìmáàmù ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ń ṣe wá sí kan ṣé màá sákú sí Ọlọ́run ni. Allah. wá sínú àwa náà gbọ́ wá sí yé débẹ̀ ni àwọn náà ṣe wá sí yẹn ẹ mọ̀ pé yóò rò pé mi wàhálà yìí dé ní éèjì mi mo sì ní tí mo lè kọjú orí mi ṣe àtúrọ̀ mo kàwé àtúrọ̀ mo kéwú bàbá ṣe léyìí àmọ́ ṣe mí ṣe mọ̀ pé èèyàn ọbẹ̀ rò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí èèyàn àdìpọ̀ wa sọ pé ìmáàmù àtẹ̀yìn lẹ̀ ń ṣe wá sí fún wa ṣé màá ṣàkóso Ọlọ́run ni èyí ò lọ sọ pé ó ní tálíbà ń lo èmi fún èmi lògùn owó rẹ̀ èmi pàdé ní bí ń ṣòwò ẹ máa gbọ́ ṣé ń pàtí mi tí ìmáàmù Èjìdé olówó. Olówó. wọ́n rà á lẹ́nu mi Alhaji Èjìdé ẹ̀ ní parẹ́. Bàbá Khalifa ẹ ṣé o. Haji Masuru ẹ ṣé o. Àwọn ènìyàn láìmọ̀ rẹ̀. Èjìdé rẹ̀ sí mi lọ́ọ̀kan. ọmọ sẹ́kì náà ẹ ṣeun. Ẹ ṣé o. ọkọ̀ Fàrídà ẹ ṣeun. Ẹ ṣé o. àwọn oníyàlá ìmoore. Bàbá Khalifa ẹ ṣé o. Haji Masuru ẹ ṣé o. Àwọn ènìyàn láìmọ̀ rẹ̀. ọmọ adéwọ̀sá ni wọ́n láà mọ nǹkan kan máa ń gbàdé jìnnì ní fún wa ń sẹ̀mọ́ àbámọ̀ mọ̀ nǹkan bá báwo ti máa jẹ sẹ̀mọ́ lọ́nu ní tí wọn náà rí ẹ máa jẹ kò ká. Bẹ́ẹ̀ ni bàbá. bàbá ń jẹ sẹ̀mọ́ àgbọ̀n bẹ́ẹ̀ ni àníyè nù báwo ti máa jẹ sẹ̀mọ́ lọ́nu. Kóun náà máa lọ jẹ ẹ̀pẹ̀. ìwọ náà lọ máa jẹ ń tọ̀ ń jẹ. Kó máa jẹ ẹ̀pẹ̀. á jẹrẹ sí i Èjìdé yóò fún alówó dábì máa jẹun. kò sí ẹnìkan láyé mo ti wílẹ̀ nǹkan bí ìbásílẹ̀ Alhaji Èjìdé yìí ni iṣẹ́ Ọlọ́run ò ní lọ Alhaji Èjìdé Ọlọ́run ò ní jẹ́ parẹ́. Bàbá Khalifa ẹ ṣé o. olówó pọ̀ Haji Masuru ẹ ṣé o. Àwọn ènìyàn láìmọ̀ rẹ̀. Bàbá Khalifa ẹ ṣé o. Haji Masuru ẹ ṣé o. Àwọn ènìyàn láìmọ̀ rẹ̀. olówó pọ̀rọ̀ kú Ògbómọ̀ṣọ́ land. Bẹ́ẹ̀ni. olówó pọ̀rọ̀ kú Ògbómọ̀ṣọ́ land. Olówó àwọn tí wọ́n stage play yẹn àwọn rò pé àwọn fẹ́ẹ́ fi bàrí bàjẹ́ ni rárá olówó pọ̀rọ̀ kú èso kọjí ọ̀dà èyí tó kúrú ni kò sọ pé èèyàn wálé ayé ó jẹ́ ẹni tó tòṣì kú èyí ni ọ̀dà ṣùgbọ́n èèyàn jẹ́ olówó pọ̀rọ̀ kú èyí ò dáa pọ̀ àlímà ọlọ́jọ́ dáa fún yín. Àmín. Ọlọ́run má ṣe èyí lọ́dún kan tó kù. Lọ́dún kan tó kù. Ẹ̀rù ṣe tẹ́ òfin dágbére fáyé. Dágbére fáyé. Ọlọ́run má ṣe èyí lọ́dún kan tó kù. Tẹ̀wé ṣe tẹ̀ òfin dágbére fáyé. Ọlọ́run má ṣe èyí lọ́dún kan tó kù. Tẹ̀wé tẹ̀ òfin dágbére fáyé. Ọlọ́run má ṣe èyí lọ́dún kan tó kù. Tẹ̀wé tẹ̀ òfin dágbére fáyé. Bàbá Adámọ̀tá ní bẹ́ẹ̀ni kan bá rájọ kan lọ́rùn mi yóò lé èjìlé lọ́ra. Wọ́n ní bàtà lẹ́sẹ̀ mi èjìlé lọ́ra. Bọ́lá kan dí mi èjìlé lọ́ra. Gbogbo nǹkan èjìlé ni kódà toothpaste mo fi ń fọ yí èjìlé lọ́ra. Pátá tí mo wọ̀ èjìlé lọ́ra. Ọ̀dàwíà èjìlé fìlà èjìlé. Èjìlé náà ń gbogbo ẹ̀. Kódà kò sẹ́nu bí àgbèjìlé ń tẹ́rí ẹ máa wí. A máa tẹ̀lé jìdé yìí lọ. Eléyìí ibi ọ̀dà ni kò wá. Ọlọ́run má ṣe ìlọ́dún kan tó kù. Tẹ̀wé tẹ̀ òfin dágbére fáyé. Ọlọ́run má ṣe ìlọ́dún kan tó kù. Tẹ̀wé tẹ̀ òfin dágbére fáyé.
tẹ́wọ́ àdúrà ká ṣe rábà náà lọ́jọ́ sáré. Alọ́jọ́ sáré. Abẹni Ọlọ́run. Ramadan tọdún ni ọlọ́mọṣẹ́ láti mọ fún kálukú. Àmín. Abẹni Ọlọ́run gbogbo ń tá a ti bèrè lọ́wọ́ Ọlọ́run nínú àwẹ̀ yìí. Ọba àlekè ọlá kọ́mọ́ fi dùn wá o. Àmín. Ọlọ́run kọ́mọ́ṣẹ́ fún wa. Àmín. Gbogbo ń tá a fẹ́ kọ́lọ́run fún wa ọlọ́mọṣẹ́ fún wa. Àmín. Gbogbo ń tá a fẹ́ kọ́lọ́run bá wa kọ́ ọlọ́mọṣẹ́ bá wa kọ́. Àmín. Wàhálà ìdààmú tí máa ń bá yàn ọlọ́mọdé oṣù kálukú. Àmín. La ilaha illallah. Àmín. Bàbá wa ẹnjìníà Dayọ̀ Lawal. Mo ṣe àdúrà fún yín ládàáyanrí Ọlọ́run jẹ́ ó dáa fún yín o. Àmín. Àgbà yín Ọlọ́run jẹ́ ó dalẹ̀. Ọlọ́run jẹ́ ó dalẹ̀. Àmín. Àgbà yín Ọlọ́run jẹ́ ó dalẹ̀. Àmín. Nínú àwọn àgbà rí tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ lẹ wà. Ọba àlejò Ọlọ́run ní yẹ̀ yín sá. Àmín. Torí pé láti lè sọ fún àwọn èèyàn pé tó bá jẹ́ ìmọ̀ọ́mù eléyìí ilẹ̀ ń sọ ọmọ Ògbómọ̀ṣọ́ ni. 2006 lèmi àti ẹ̀ ti mọ́ra. Nígbà tí mo fi ń jẹ́ alága kánsù ní Ògbómọ̀ṣọ́ náà tó sì wá látòdìdí Abẹ́òkúta tó wá gba sátífíkẹ́ẹ̀tì ndíjì l'Ógbómọ̀ṣọ́ èmi ni chairman local government níjọ́ náà lọ́hùn èmi ni mo issue sátífíkẹ́ẹ̀tì fún níjọ́ náà kò tí ì lè mọ̀ kó wọ́n jẹ lèmọ́mù ẹ̀sìn á sọ pé kì í sọ ọmọ Ògbómọ̀ṣọ́ ẹnjìnìá Dayọ̀ Lawal láti jáde síta gbangba tẹ́ ẹ wí bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí ẹni eré ni yín tán yányán. Ògbó ọlọ́wọ́ ẹ̀ ní mọ àpadà sí ibú. Ẹ̀ ní mọ àpadà sí ibú. Wala ilaha illallah. Wala hawla wala quwwata. Illa billahi aliyyil azim. La hawla wala quwwata. Illa billahi aliyyil La azim. hawla wala quwwata. Illa billahi aliyyil azim. Àwọn ìyàwó àdìbà méjèèjì. Alájà wa Sẹ̀kínà, alájà wa Fàdé, Ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. Ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. Ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. Alájì rí ìyàwó gidi fẹ́, wọ́n rí ìyàwó gidi fẹ́, bí o bá ṣe bẹ́ẹ̀ ni kọ́kọ́ bá gba bí tíyàwó pọ̀ wọ́n ní dáhùn wí kọ́lá bá máa sọ. Bẹ́ẹ̀ni bàbá. Bákan náà wọ́n tún wá máa kí alájì láyà pé bàbá ẹ dúró dáadáa, bàbá ẹ ti dúró, bàbá ẹ ti dúró, bàbá ẹ tó dúró, bàbá ẹ tó dúró. Ọlọ́run jẹ́ ó dáa fáwọn ìyá wa méjèèjì. Ọlọ́run ló wá mọ bí wọ́n ti máa ń mọ̀ níjọ́ tí ń bá ní ìdí nǹkan. Àwọn náà ó tún wá fi nǹkan rán ní sí mi. Àmírù ni ìyá Àbújá máa rán. Àmírù ni wọ́n máa rán. Wọ́n á fi owó gidi rán ní sí mi. Èmi àbí wọn ti mú ìjọ tó bá fi owó yẹn ránṣẹ́ kí wọ́n wúlò pọ̀. Tó rí pé bá a ṣe ń ṣerú ọkọ la tó ń ṣerú ìyàwó. Ọmọ náà máa ṣerú bí tó ti ń ṣerú lọ́hùn. Ikú hàn lára kálukú. Hàn lára tiẹ̀ náà. Bẹ́ẹ̀ni. Èsì hàn lára wa. Ọlọ́run jẹ́ àṣẹ ẹrú pẹ́. Àmín. Àmín. Pẹ̀lú ògbó Ọlọ́run ọdún ní òní jáṣe wọn fún kálukú. Àmín. Ìwọ̀n ti ń tán lọ. Ó tó di pa wá bí akérùn sẹ́nìkan lá. Wọ́n ti sín. Ibi tá a jókòó sí mbẹ́ wọn tó ti pè wá ẹlòmíì tó jáde láyé. Jókòó sí mbẹ́ náà ni. Ilẹ̀ bá bá ní ìsìn àtún kírun sí la. Ní wọ́n ti máa kírun sí ìyànlá àánú tá a fi sọdún. Abẹni Ọlọ́run nínú àwọn tí wọ́n kírun sí la ọlọ́mọdé àwa ń bẹ́ o. Ọlọ́mọdé àwa ń bẹ́ o. Ẹlòmíì ọmọ báwọn èèyàn máa kú torí pé kì í ṣe lè mọ́mù tí wọ́n máa pè pé kó kírun sí ìyànlá. Àwẹ̀ yìí bàbá ní àká Ọlọ́run ló bóyá láti lùsì count bàbá ní àkànú àwẹ̀ yìí. Ṣùgbọ́n pàtó ṣe pé wọn ò pè wọ́n ìwé ò lè mọ̀. Ojoojúmọ́ làwọn èèyàn ń lọ, ojoojúmọ́ wọn ń lọ. Abẹni ọlọ́mọ ti jáwọ́ lọ báyìí o. Ọdún láti mọ fún wa o. Ọlọ́run jẹ́ láti pẹ́. Wala la ilaha illallah. Wala la hawla wala quwwata. Illa billahi aliyyil azim. Kálukùnrin kó wí fúnra rẹ̀ ká tó ṣe rábà náà pé bọ́dún yìí ṣe ń tán lọ. Ṣé ń tán lọ? Bọ́dún yìí ṣe ń tán lọ. Ṣé ń tán lọ? Àgbẹ̀ àbá wọn gba àwẹ̀ ọ̀fọ̀. Bọ́dún yìí ṣe tán lọ. àwọn wí tí ẹ Bọ́dún yìí ṣe ń tán lọ. Bọ́dún yìí ṣe ń tán lọ. Má jẹ́ àbá wọn gbà wí ọ̀fọ̀. Bọ́dún yìí ṣe ń tán lọ. bọ́dún yìí ṣe ń tán lọ. Ṣé ń tán lọ. Yìí ṣe ń tán lọ. Ṣé ń tán lọ. Àbá wọn Gbà wí ọ̀jẹ̀. Bọ́dún yìí ṣe ń tán lọ. Àmì Ọlọ́run bọ́dún yìí ṣe ń tán lọ. Àmì bọ́dún yìí ṣe ń tán lọ. Àmì má jẹ́ àbá wọn gbà wí ọ̀fọ̀. Bọ́dún yìí ṣe ń
bàjẹ́ o ọlọ́mọdé ọ̀dàrú gbogbo yìí ọ̀dàrú kọ́lọ́mọdé ọwọ́ bẹ́ẹ̀ ọ̀lẹ́dá ìlànà ìkọ̀kànbalẹ̀ gbogbo ọlọ́mọdé àṣẹ fún wa. èmi fúnra mi mọ́mọ́ àgbẹ̀lẹ̀ Ògbómọ̀ṣọ́ ọlọ́run fi mí lọ́kàn balẹ̀. ẹ bá ṣàmì dáadáa ọlọ́run fi mí láyà balẹ̀. fi mí láyà balẹ̀ fún Ògbómọ̀ṣọ́. fi Ògbómọ̀ṣọ́ láyà balẹ̀ fún mi. fi mí láyà balẹ̀ fún Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ láyà balẹ̀ fún mi. ọlọ́run fi mí láyà balẹ̀ fún Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ láyà balẹ̀ fún mi. ọlọ́run kọ́ mọ́sẹ̀ ìṣe bẹ́ẹ̀. wala la ilaha illallah wala la hawla wala quwwata illa billahi la hawla wala quwwata illa billahi. Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò bàjẹ́. Àmín. nínú àwọn táwọn èèyàn sábà rántí lòdì àwọn kámẹ́rámẹ́nì wà púpọ̀ ẹ̀yin kámẹ́rámẹ́nì yìí mo ṣàlọ́ ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. àmọ̀tẹ́kùn Oòduà ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. Las Congo ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. Ìmọ́lẹ̀ TV ọlọ́run jẹ́ ó dáa fún yín. ISPA ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. NTA ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. gbogbo yín pátá ọlọ́run ó jẹ́ ṣoríire. Àmín. ẹ̀yin lẹ́wà behind the scene tí gbogbo ayé fi ń rí wa wò pẹ̀lú ògbó ọlọ́run ayé òwú ẹ̀yin náà sí dáadáa. Àmín. wala la hawla wala quwwata Illa billahi al-aliyyil ìlú azim. Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò bàjẹ́. Àmín. ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò dàrú. Àmín. Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò rẹ̀yìn. Lọ́lá Kùránù ọ̀rọ̀ Olúwa. Àmín. Ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò bàjẹ́. Ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò dàrú. Ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò rẹ̀yìn. Lọ́lá Kùránù ọ̀rọ̀ Olúwa. Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò bàjẹ́. àwọn Ògbómọ̀ṣọ́ pátápátá ni àwọn olóríire. Lọ́lá Kùránù ọ̀rọ̀ Olúwa. Àmín. Ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò bàjẹ́. Ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò dàrú. Ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò rẹ̀yìn. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب توفنا مسلمين والحقنا بالصالحين. اللهم أمتنا بقولي لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. Drop your comments, like and share this video, and don't forget to subscribe to this YouTube channel. Aloy TV, your best entertainment hub.